jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Monday June 1st ọdún 2026 tá wà nínú èyí. Lákọ̀ọ́kọ́ mo kí gbogbo ojú tó ń wò mí káàbọ̀ sínú oṣù kẹfà June, oṣù ayọ̀, oṣù ìdùnnú, oṣù ìgbéga, oṣù ìfọ̀kànbalẹ̀ lóṣù yìí máa jẹ́ fún wa láṣẹ Ìdùmarè. Bí a ti ń rìnrìn àjò ìdajì ọdún 2026 yìí bọ̀, a ó bá wọn làjá, a sì bá wọn mú ìdajì yòókù. Oore táwa ti ń retí láti January, ohun tá ti ń retí pé kí Olódùmarè kó ṣe fún wa láti oṣù kìíní, oṣù kejì, kẹta, ìkẹrin, karùn-ún, oṣù kẹfà tá wà nínú èyí, Olódùmarè máa bá wa ṣe. Gbogbo ìta ń fẹ́ àtó wa lọ́wọ́ láṣẹ Ọlọ́run bá kóṣù kẹfà yìí tó jálẹ̀ láṣẹ Ìdùmarè. Mo kí Ọlọ́run bá, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyàn mọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Èyí máa jẹ́ kóríyá fún èmi náà láti máa tẹ̀síwájú ní gbogbo ojoojúmọ́ láti máa mú fídíò yìí wá bá gbogbo wa. Èyí á sì mú káwọn tó ṣe é pé wọ́n nílò fídíò yìí gangan tó jẹ́ pé nǹkan ta wọ́n lábẹ́ ẹsẹ̀ tí wọ́n nílò fídíò yìí láti fi gba ìtúsílẹ̀. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanra yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú, ọjọ́ ìjọba tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa free dáadáa, ẹ máa lómìnira ara yín, ó sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ yín ìrìn ọ̀nà jíjìn wà fún yín lénìí. Ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ rí ìrìn àjò kan lọ́jọ́ tòní, ìrìn àjò ọ̀nà jíjìn wà fún yín lọ́jọ́ tòní. Púpọ̀ nu yín ò ní gbélé bí nǹkan tá bí kẹ́ jáde láṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ wá jìnnà sí ìrìn àjò pátápátá láti bí nǹkan bí aago 3 ọ̀sán ìní títí dé àṣálẹ́ gbọ̀n. Ẹ má jáde lọ bíkíbi, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú, ẹ ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ, ẹ ní rárìnrá, ẹ ní rárìnú o. Ìjì ayé ò ní gbé yín lọ láṣẹ Ọlọ́run bá. Kíyèsára dáadáa lásìkò yìí. Àsìkò yìí jẹ́ àsìkò tó ṣe é pé ó gbà kíyèsára, ó wà highly sensitive. Ẹ máa ń rìnrìn àjò rárá ní gbogbo táìmì rárá. Ó ṣe ṣe kọ́ pé ìsíbì kan bí lábájá, jájọ dé igbá, jájọ dé ìlú yìí, jájọ rìnrìn àjò yìí. Ẹ máa ń rìnrìn àjò rárá lásìkò yẹ kíyèsára láti bí nǹkan bí aago 3 ọ̀sán ìní títí di bí àṣálẹ́ gbọ̀n. Ẹ jìnnà sí ìrìn àjò, ṣùgbọ́n nǹkan bí àárọ̀ títí di bí nǹkan bí aago 2 ẹ lè travel, ẹ lè lọ bíkíbi, kò sí wàhálà. Ẹ kíyèsára dáadáa pẹ̀lú eléyìí tí a mẹ́nubà yẹn, ní rí wàhálà, ní rí dààmú. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí ẹ ṣe prayer, ẹ ní rí ogun àsáré pé aburú láṣẹ Èdùmàrè, ẹ ní gbọ́rọ̀ yẹn aburú láti ìlú òkèrè láṣẹ Ọlọ́run bá. Kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer kẹ́ má gbòòrò ìbànújẹ́ sẹ́nikẹ́ni tó súnmọ́ yín àbẹ́nikẹ́ni tó jìnnà sí yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Ọwọ́ àárọ̀ ọjọ́ tòní sí ọwọ́ ọ̀sán yìí kọ́ máa lọ bó ṣe yẹ kó lọ, gbogbo nǹkan máa free, kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ṣùgbọ́n ọwọ́ aago 3 títí di àṣálẹ́ àsìkò yẹn wà very sensitive. Kẹ́ kíyèsára, iṣẹ́ á lọ dáadáa fún yín lénìí. Relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 3:30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5:15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ yìí kò sí wàhálà rárá, gbogbo pa lọ sòsè látòórọ̀ títí di àṣálẹ́ gbọ̀n. Ire á wọlé láti ibi tẹ́ ẹrù kan àti ibi tẹ́ ẹrù kan. Àǹfààní á wọlé, ire bí ìfà máa wọlé fún yín lọ́jọ́ tòní. Ọjọ́ tòní nǹkan tẹ́ bá papọ̀ pẹ̀lú èèyàn kan, ẹ máa láṣeyọrí ṣe lórí ẹ̀. Iṣẹ́ á lọ dáadáa bó ṣe yẹ kó lọ, gbogbo pa lọ sòsè. Àárín èèyàn àti àna, àárín èèyàn àti olólùfẹ́ yín á wọnú ara dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín gan ṣíṣe kí ẹ máa fíìlì gbígbà pé àbí nǹkan fẹ́ yí padà nígbèsí ayé yín, àbí nǹkan ti yí padà nígbèsí ayé yín, torí ẹ̀yin fúnra lára yín a máa ṣe ń gbígbà pé kí gbogbo nǹkan yí padà, gbígbà pé gbogbo nǹkan ti di ìrọ̀rùn ló máa rí, tó sì jẹ́ pé ìrọ̀rùn báyìí lọ́nà máa ṣe ti yín lọ́jọ́ tòní. Ẹ máa ríre ìfà lọ́jọ́ tòní, ibi tẹ́ ẹ̀ ṣe sí ẹ máa jẹ́ ń bẹ̀ lọ́jọ́ tòní dáadáa, kò sí wàhálà, kò sí ìdààmú. Ẹ máa ní high libido, ó dára kẹwàá pẹ̀lú olólùfẹ́ yín ní àṣálẹ́ ọjọ́ ti tòní. Ẹ̀yin tẹ́ sì jẹ́ single, ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Láwọn tẹ́ máa bá ṣe lọ́jọ́ ti tòní, kó má jẹ́ pé ẹ lọ kó nǹkan tí ò yẹ kẹ́ kó, àbí ẹni tẹ́ máa fẹ́ trust pé lábájá ìmú ẹ̀ṣẹ̀ pàdé ẹni, ẹ má tètè trust ẹnikẹ́ni rárá lọ́jọ́ tòní. Ẹ má trust ẹnikẹ́ni pẹ̀lú relationship lénìí. Ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tọ́rí lára yín ni wọ́n nífẹ̀ẹ́ sí lọ́jọ́ tòní, kò sí nǹkan míì, kò sí ìfẹ́ ànídọ́kàn. Kẹ́ kíyèsára. Ẹ wá jìnnà sí ìrònú àròjù lọ́jọ́ tòní lórí situation èyíkéyìí, torí ìrònú àròjù yóò lè fẹ́ dá àárẹ̀ ọkàn sí yín lára. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ, ire owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 5:15 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní gbà kíyèsára díẹ̀ o. Ọ̀rẹ́ ò ṣe finú tán láti bí nǹkan bí ọwọ́ aago 3 ọ̀sán ìní títí di àṣálẹ́ gbọ̀n. Ẹ má finú tán ọ̀rẹ́ kankan, ẹ má finú tẹ́nikẹ́ni, ẹ má bá ọ̀rẹ́ gan ṣe ní táìmù yẹn. Ó ṣeé ṣe kí ọ̀rẹ́ yín fẹ́ hùwà tí bí ọ̀dàlẹ̀ lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó fẹ́ rojọ́ mọ́ yín lẹ́sẹ̀, ó ṣeé ṣe kó fẹ́ lè róńgbà burú sí yín lọ́jọ́ tòní. Fẹ̀kàntẹ́lẹ̀ lọ́jọ́ tòní, àárín èèyàn àti olólùfẹ́ yín ó ṣeé ṣe kó rí bákan, ó ṣeé ṣe kó má fi bẹ́ẹ̀ gùn régé tó, ó ṣeé ṣe kí fàǹfà wáyé láàrin yín. Látòwúrọ̀ sì di bí nǹkan bí aago 3 sí 4 ọjọ́ tòní, ó ṣeé ṣe kí iṣu
èyí tó lágbára kó wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín tó ṣe pé ẹ máa fẹ́ máa ọ̀pọ̀sì àwọn nǹkan kan máa wà tó ṣe pé ẹ máa mẹ́nu bà pé kí ní ìbáyìí mo yẹ fẹ́ tó ṣe pé olólùfẹ́ yín máa ọ̀pọ̀sì ẹ̀ pé nǹkan yìí mi nífẹ̀ẹ́ síṣẹ́ àjọ máa jà àjọ máa nífàǹfààní lórí lọ́jọ́ ti tòní ní kẹ́kẹ́ sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní ẹ má tún wá kójọ relationship yẹn máa rojú ẹ̀fọ́ rẹ̀ lọ́jọ́ tòní àmọ̀ràn tí ò dá ló máa gbà yín torí wọn lè lérògbà rere sí yín lọ́jọ́ tòní ọ̀rẹ́ ò lè lérògbà rere sí yín lọ́jọ́ tòní ẹ kí sára ó dára kẹ́ ṣe nǹkan yín lẹ́yìn nìkan kẹ́ dá wà lọ́jọ́ tòní gan ju kẹ́ ní ẹ̀yin àti olólùfẹ́ yín jọ ń jíròrò lọ àbẹ́yìn àtọ̀rẹ́ kan jọ ń jíròrò lọ torí kò sọ̀rọ̀ ẹ̀tẹ́fẹ́ finú tán lọ́jọ́ tòní iṣu sì lè wáyé láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní láti avoid ẹ̀ sùúrù àtọgbọ́n báyìí lẹ́ẹ̀dá o kò ní sí wàhálà kò ní sí ìdààmú ẹ wulẹ̀ lọ síbi iṣẹ́ kẹ́ fálẹ̀ mọ̀ṣẹ́ dáadáa kẹ́ sì má gbé ti relationship sọ́kàn lọ síbi iṣẹ́ kẹ́ má bàa ṣe mistake kẹ́sì má gbé ti relationship lọ síbi iṣẹ́ kẹ́ má bàa ṣe mistake bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lè ní tẹ́ bá fálẹ̀ mọ̀ṣẹ́ aago 7 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ light pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22 ọjọ́ tòní ọjọ́ tó lè rí bákan ló jẹ́ o láti bí nǹkan bíi aago 2 ọ̀sán gan títí dé àṣálẹ́ gbọ̀n iṣu lè wáyé láàrin ẹ̀yin àti ẹni tó ṣe pé ẹjọ́ ń bára ṣiṣẹ́ àbẹni tó ṣe pé ń bá ṣiṣẹ́ àwọn táàsì tẹ́ ń ṣe mistake lè dédé máa wáyé lé lórí lọ́jọ́ ti tòní. ẹ kí sara pọ̀ lọ́rọ̀ ẹnu lè gbé yín lọ́jọ́ tòní tó ṣe pé ẹ ti sọ̀rọ̀ tán ẹ ti fárígá tán ẹ ti bínú tán kó tó di pé ẹ wá padà rí aláìsí pé ta ló ní kí n sọ̀rọ̀ báyìí ẹ ní kábàámọ̀ àbámọ̀ nígbẹ̀yìn ọ̀rọ̀ yín ẹ mọ̀ pé yín lóhùn tó bá jábọ́ kò kí ń ṣe kó ẹ kí sara dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ iṣu ibi iṣẹ́ lè wáyé lọ́jọ́ tòní ohun tẹ́ bá ṣe lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó fẹ́ bí kí àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ibi iṣẹ́ yín àbáwọn tẹ́jọ́ ń ṣiṣẹ́ kó fẹ́ máa ní sínú kó fẹ́ máa rèròǹgbà tí ó dá sí yín kó fẹ́ máa pílánì láti ní pé lábájá àbí ká lè dànù ní àbí ká ṣe nǹkan kan ní ẹ kí sára dáadáa lọ́jọ́ tòní oníràwọ̀ kánsà ẹ gentle dáadáa lọ́jọ́ tòní ẹ gentle kò sí bọ́jọ́ tòní ṣe rí ẹ ṣáà ṣe prayer pé gbogbo àṣà rí bí ẹ ṣe ń fẹ́ gbogbo àṣà lọ dáadáa iṣẹ́ lè fẹ́ stress yín lọ́wọ́ wọlé ọjọ́ tòní díẹ̀ bẹ́ẹ̀ sì ni relationship yín náà lè fẹ́ stress yín gan díẹ̀ lọ́jọ́ ti tòní ṣùgbọ́n kò sí wàhálà rárá ẹ bá lè fọgbọ́n ṣe tẹ́ fẹ̀lẹ̀ ṣe gbọ̀n kó padà rí bí ẹ ti ṣe ń fẹ́ iṣẹ́ lè rí bákan relationship yín náà ó ṣeéṣe kó rí bákan ṣùgbọ́n ó ṣeéṣe kí ẹ rí support díẹ̀ látara olólùfẹ́ yín bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ bíjì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èyí oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ kò sí wàhálà ara lọ́jọ́ tòní kó wọ́n fún wa lọ bó ṣe kó lọ fún yín ẹ máa wà very very creativity yín báyìí láwọn èèyàn máa wò gbé lágbájá máa bó ṣe ń ṣiṣẹ́ ìbí idán máa bó ṣe ń ṣe nǹkan yìí máa bó ṣe ń pawọ́dà máa bó ṣe ń wọ́nṣọ yìí má tẹ̀mí lọ́rùn bó ṣe ń ṣe yìí ọ̀gá yín á nífẹ̀ẹ́ yín àwọn arábìṣẹ́ yín á nífẹ̀ẹ́ yín ẹ̀yin gbá nífẹ̀ẹ́ àwọn èèyàn lọ́jọ́ tòní bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní bí nǹkan bíi ìtẹ́lọ́rùn bí nǹkan bí ìgbádùn bí ìgbafẹ́ lá máa wọ̀nyí lọ́jọ́ ti tòní ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ láti fi ṣe nǹkan tó tẹ́yín lọ́rùn dáadáa ṣùgbọ́n tó bá ṣe pé ẹ̀ ń ṣàwọn kankan látijọ́ ìtẹ́ wò pé kíní yẹ kó já sáṣeyọrí bóyá nǹkan tẹ́ fẹ́ gbé kalẹ̀ ní ó lè jẹ́ ilé iṣẹ́ ó lè jẹ́ ṣọ́ọ̀bù ó lè jẹ́ nǹkan kíkan tẹ́ fẹ́ gbé kalẹ̀ látijọ́ mẹ́ta àbí tẹ́ ti gbà tẹ́ ti ń wò pé báyìí lẹ fẹ́ ṣe àsìkò ìdára láti falẹ̀ mọ́ láti ṣe láṣeyọrí torí tẹ́ bá falẹ̀ mọ́ lásìkò àti láṣeyọrí ṣe lórí àwọn nǹkan yẹn ń gbà míì ó ṣeéṣe kí ó fẹ́ rí bákan tàbí kó fẹ́ la stress rẹpẹtẹ lọ ọjọ́ tòní dára láti fi falẹ̀ mọ́ nǹkan tẹ́ fẹ́ gbé kalẹ̀ tẹ́ mọ̀ pé kíní yìí ó tẹ́ bá gbé kalẹ̀ á gbòòrò rí àwọlé láti bẹ̀ ẹ lè lo àǹfààní ọjọ́ tòní láti gbé kalẹ̀ lọ́jọ́ tòní ọjọ́ tòní kí n ṣọjú eré rárá ó ṣeéṣe kó wùn yín kẹ́ enjoy ara yín kẹ́ gbafẹ́ kẹ́ ṣe nǹkan tó tẹ́yín lọ́rùn lọ́jọ́ tòní ṣùgbọ́n o ẹ neglect apá abẹ̀yẹn díẹ̀ ẹ wò lẹ̀ falẹ̀ mọ́ bí láìfún yín ṣe fẹ́ dà wọ́n kọ́tẹ́ tí ń fẹ́ ṣe tẹ̀ ń wò kó yẹ kó já ṣàṣeyọrí ẹ falẹ̀ mọ́ lásìkò yìí àsìkò oríire lásìkò ìjẹ́ tẹ bá lè falẹ̀ mọ́ iṣẹ́ àlọ́ dáadáa igi àwọlé fún yín relationship yín náà lọ bí ó ṣe yẹ kó lọ lẹ́nìí kò ní sí wàhálà kò ní sí ìdààmú ẹ lọ ọpọlọ pípé tó lọ ń fún yín ẹ máa wà ilé intelligent ẹ sì máa wà ilé creative lọ́jọ́ tòní ẹ lò lórí gbogbo nǹkan tẹ bá ṣe lẹ́nìí kó lè tayọ aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́nìí tí kọlọ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ ẹ̀pẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22 lọ́jọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn nǹkan bíi iṣu díẹ̀ kí ó fẹ́ wáyé ní ọwọ́ ìrọ̀lẹ́ máṣálẹ́ ọjọ́ tòní eré lè jẹ́ láàrin èèyàn àti ẹni tó ṣe é pẹ́jọ wọnú ara dáadáa ó ṣeéṣe kí iṣu fẹ́ wáyé láàrin tàbí kí wọ́n máa kẹ́fìn àwọn kankan sí yín bẹ́ẹ̀ sì ni ẹ kí ìsara lọ́jọ́ tòní ẹ ṣàdúrà kẹ́nikẹ́ni má ṣe ní òun náwó aburú sí yín spiritually lọ́jọ́ tòní ẹ ṣe prayer dáadáa tó bá ti di bí nǹkan bíi aago 3 ọ̀sán tèní sí aago 4 ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ ẹ fi ṣe prayer
láti fi jagun gbogbo nǹkan tó bá jọ mọ́ spiritual attack spiritual issue lọ́jọ́ ti tòní àtàwọn sí aburú àtàbílú aburú àtàṣà sí aburú kò sí ìtò ṣe pé ó máa bàyìn láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá ẹ máa ṣẹ́gun ọ̀tá ẹ máa rẹ́yìn òdì ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ní fi ń nà bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá yín máa jẹ́ ọwọ́ tó bá gbé lẹ́yìn lórí lè ní ara wọn báyìí ló máa fi nà láṣẹ Ọlọ́run bá àwọn nínú níbí ni àwọn onílara wọn lè fẹ́ prepare lápúwó sọ́ta yín lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ẹ ṣe prayer dáadáa káburú kankan kó má jẹ́ ti yín wọn lè wò pásìkò yìí gangan ní sẹ̀ríà ètò àsìkò yìí gangan la fẹ́ dá sẹ̀ríà fún ẹ̀ nírí wàlẹ̀ ẹ̀ nírí dààmú ẹ ṣe prayer dáadáa lọ́jọ́ ti tòní oníràwọ̀ Virgo ẹ sì gbìyànjú tẹ bá ní àwọn nǹkan tẹ bá ní láti fi dáàbò bo ara yín ẹ lò ní ọjọ́ ti tòní ẹ sì má ṣe jẹ́ kẹ́nikẹ́ni mọ ìkọ̀kọ̀ yín rárá ẹ má jẹ́ kẹ́nikẹ́ni mọ síkírìtì yín lọ́jọ́ tòní àtọ̀rẹ́ àtàlásùmọ́ àtẹnikẹ́ni ẹ má jẹ́ kó mọ síkírìtì yín lọ́jọ́ tòní kó máa lo against yín ìyẹn lè fẹ́ máa fọgbọ́n fọ̀rọ̀ wáyé lẹ́nu wò lọ́wọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní bóyá ẹ máa jábọ́ sí lọ́wọ́ ẹ kíyèsára ẹ má jábọ́ sí ẹnikẹ́ni lọ́wọ́ issue sì lè wáyé láàrin èèyàn àti ẹni tó jẹ́ family gangan lọ́jọ́ tòní issue lè wáyé nínú family lọ́jọ́ tòní tó máa fẹ́ bí kẹ́ máa rò lọ́tún lósìn pé kí ni mo fẹ́ ṣe ọ̀nà mo fẹ́ gbégbá lọ́jọ́ tòní issue tó máa lágbára jù Ọlọ́run ní jẹ́ kẹ́ rí láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá ṣùgbọ́n ìjọba lọ síbi iṣẹ́ lọ́jọ́ tòní kò ní sí wàhálà rẹpẹtẹ níbi iṣẹ́ bẹ́ẹ̀ sì ni owó kan lè wọlé fún yín lé ní pẹ̀lú ṣùgbọ́n ẹ dáàbò bora yín ẹ má sọ secret yín fún family ẹ má sọ secret yín fẹ́nikẹ́ni ẹ fẹ̀lẹ̀ ṣe kẹ́ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kọ́jọ́ tòní lé lọ dáadáa aago 11 àkógún ìṣẹ́jú làárọ̀ sí aago 12 àkógún ìṣẹ́jú làárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín léde tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 23 sí October 22 ọjọ́ tòní ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́ láàrin ìyàtọ̀ olólùfẹ́ yín ó ṣeéṣe kí ọjọ́ tòní rí bákan látàrí pé ó ṣeéṣe kí àwọn ìjíròrò kan wà tẹ́ máa fẹ́ bó olólùfẹ́ yín sọ tó ṣe pé ó máa bí pọnmi sí omi òtó tó máa bí èṣù tí ó lágbára díẹ̀ pàápàá ní ọwọ́ ìrọ̀lẹ́ máṣálẹ̀ tòní tẹ́ bá nìkan wọn tẹ́ fẹ́ bó olólùfẹ́ yín sọ ẹ má wulẹ̀ tí ì sọ lọ́jọ́ tòní tẹ́ bá sì sọ ẹ̀jọ̀ fà ẹ̀jọ̀ nà tán bí owó tí a padà wọlẹ̀ síbì kan náà ni ṣùgbọ́n tẹ́ bá máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ rí dájú pé ẹ fọgbọ́n gbé kalẹ̀ kó má bàa sí wàhálà kó má sí ìdààmú ó ṣe ṣe kẹ́ ní ìjíròrò kan tẹ́ bá jíròrò pẹ̀lú olólùfẹ́ yín lọ́jọ́ tòní tá a fẹ́ kọ́ sí iṣu dáadáa ní ọjọ́ ti tòní tàbí ká fẹ́ bí kó olólùfẹ́ yín máa rè ló ń gbà pé ó dàgbà pé màá rọ́gbọ́ dá sọ̀rọ̀ bọ̀bọ́ yìí ó dàgbà pé màá rọ́gbọ́ dá sọ̀rọ̀ bèbí àbí kí n lọ tẹsẹ̀ lébọ̀ fún ni àbí kí n kàn wá nǹkan kan ṣe fún ni tí màá tiẹ̀ fi gbẹ́nu ẹ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ó ṣe ṣe kó jẹ́ pé tọ́yìn lẹ fẹ́ béèrè àbí nǹkan míì ẹ kíyè sára dáadáa lọ́jọ́ tòní ẹ fọgbọ́n ṣe kí ẹ fẹ̀lẹ̀ ṣe iṣu lè wáyé láàrin àti olólùfẹ́ yín lọ́wọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ máṣálẹ̀ ọjọ́ ti tòní ẹ kíyè sára dáadáa tẹ́ bá lọ síbi iṣẹ́ lọ dáadáa kò ní sí problem ṣùgbọ́n relationship yín yẹn lè rí bákan lọ́jọ́ tòní owó gan lè wọlé fún yín lè ní dáadáa pẹ̀lú ẹṣẹ́ wa ṣe pọ̀ lọ́rọ̀ ẹnu lọ́jọ́ tòní inú yẹn lè báyàn fi ní ọ̀rọ̀ tó ṣe pé ó wà sensitive rárá láàrin èèyàn àtèèyàn láàrin èèyàn àtọ̀gá láàrin èèyàn àtẹnikẹ́ni ẹ má bẹ̀ ẹnikẹ́ni jíròrò lórí nǹkan kí nǹkan tó bá jẹ́ nǹkan tó wá important àbí nǹkan tó ṣe pé ẹ̀ ń fẹ́ kẹ́nìyẹn ṣe lọ́jọ́ tòní ó máa bí issue àbí kó fẹ́ máa rò pé nǹkan tẹ́ni yìí fẹ́ wọ́n lè sọ fún yín pé mo ti gbọ́ kó wá padà lọ gbé ìgbésẹ̀ kan lẹ́yìn tó ṣe pé láti fi shut up yín tàbí kó lọ wá nǹkan kan láti fi pa ẹnu yín mọ́ pé nǹkan tẹ́ni yẹn bá mi sọ yẹn kò bá mi lára mu mi ìwà òkè pẹ̀lú ẹ̀ ó kọ́ lè kí n ṣe fóun ni abẹ́yìn tẹ́tí yẹn expect yín pé lábájá expect owó kan látọ̀dọ̀ èèyàn tó súnmọ́ yín bí olólùfẹ́ tẹ́tí wọ́n wọ̀ pé owó yìí ó lágbájá bá mi gbé 100,000 tí mo fún ẹ kó wá fẹ́ ṣe nǹkan kan láti lè fún yín ní shut up pé kẹ́ má lè máa béèrè owó yẹn lọ́wọ́ tòun ẹ kí ìsàrà dáadáa lọ́jọ́ tòní ẹ̀ nírí wàhálà ẹ̀ nírí dààmú ẹ ṣọ́ra ṣe lọ́jọ́ tòní pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pàápàá lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ látàárọ̀ ti di bí ọwọ́ ọ̀sán kò sí wàhálà kò sí ìdààmú ẹ lè bẹ́nikẹ́ni ní gbólóhùn ẹ lè bẹ́nikẹ́ni sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ti di bí nǹkan bí aago méjì mẹ́ta mẹ́rin lọ ṣàlẹ̀ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí àsìkò yẹn fẹ́ rí bákan lẹ́yìn àárín àti àwọn èèyàn tí ẹjọ́ ń bára ṣe ọjọ́ tòní dára tí ẹ bá lè fọgbọ́n ṣe tí ẹ lè fẹ̀lẹ̀ ṣe aago 12 àkógún ìṣẹ́jú làárọ̀ sí aago 1 àkógún ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ light yellow sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú ọjọ́ ìjọba tó ṣe pé àṣeyọrí máa wáyé lórí àwọn kankan tí ẹ̀ ń kówó lé lórí láti jẹ́ pé mo fẹ́ rí kinní ṣe mo fẹ́ rí kinní rà ẹ̀ máa ráṣeyọrí ṣe lórí ẹ̀ lọ́jọ́ tòní lọ́jọ́ ìjọba tó ṣe pé àwọn àǹfààní kan náà lè wáyé látara investment tẹ́ ti ṣe látijọ́ yìí ohun tẹ́ ti kówó lé lórí ẹ̀ máa rí gbámú látara ẹ̀ lọ́jọ́ ti tòní tí gbogbo nǹkan á dùn yín gbà lọ́jọ́ tòní ẹ wá ṣọ́ra ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń náwó lọ́jọ́ tòní ẹ ṣọ́wó náà kẹ́ má nánà àpàrà rárá ẹ má nánà àpàrà rárá o ẹ ṣọ́wó náà ẹ sì fowó pàǹpàní ọjọ́ iwájú lọ́jọ́ ti tòní ẹ̀yin tẹ́tí wò pé ẹ fẹ́ ra mọ́tò ẹ fẹ́ ra lé ẹ fẹ́ ra nǹkan mèremère ẹ fẹ́ ra ẹ́stéètì ẹ lè ra gbogbo nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ tòní kò sí wàhálà
kò sí ìdààmú. Àǹfààní àti ṣe gbogbo nǹkan wọ̀nyí wà fún yín dáadáa lọ́jọ́ ti tòní, kò sí problem lọ́jọ́ tòní. Kódà ó ṣeé ṣe kẹ́ kó láwọn nǹkan tó ṣe pé wà luxurious dáadáa lọ́jọ́ ti tòní. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yẹn á lọ dáadáa, ṣùgbọ́n ẹ wá tẹpá mọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àti gbé gbámú dáadáa lọ́jọ́ ti tòní. Torí ọjọ́ owó lọ́jọ́ tòní, àǹfààní wà fún yín dáadáa, ṣùgbọ́n ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ má jẹ́ kó opportunity kankan, ẹ má jẹ́ kó pass yín báyìí rárá. Ẹ dá opportunity dúró, kẹ́ dá jókòó sọ́dọ̀ tí yín gangan ló dára lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 10 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ́ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní gbọ́gbọ́n, ó gbàmọ́, ó gbòye dáadáa, ó bá fẹ́ fọgbọ́n ṣe o, kó má bàa sí ìṣù, kó má bàa sí wàhálà, kó má bàa sí ìdààmú. Àwọn nǹkan tẹ́ ń ṣe ó ṣeé ṣe kí mistake fẹ́ pọ̀ ńbẹ̀. Àwọn nǹkan tẹ́ tí ń mọ̀ ṣe dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀, tẹ́ tí ń wò pé mo expert nídìí kíní dáadáa, mo hot nídìí kíní dáadáa, ó ṣeé ṣe kí issue díẹ̀ fẹ́ wáyé láti bẹ̀ ní ọjọ́ ti tòní. Bóyá àṣìṣe kékeré tó ṣe é pé a fẹ́ kọ́ sí pé ta ló ní kí n ṣe báyìí, ta ló ní kí n gbé báyìí. Ẹ má sùn lásìkò tẹ́ ń ṣiṣẹ́, ẹ má ṣiṣẹ́ alẹ́ púpọ̀ lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní láti bí nǹkan bí aago 3 lọ sí ìsàlẹ̀. Ẹ má mu ọtí ṣiṣẹ́, ẹ má fàyè gba distraction rárá, torí distraction lè pọ̀ dáadáa lọ́wọ́ rẹ lọ́jọ́ tòní lásìkò tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Distraction lè pọ̀. Yàtọ̀ sí yẹn gan látòwúrọ̀ kùtù, ó ṣeé ṣe kí issue ti máa wáyé láàrin yín àti olólùfẹ́ yín. Olólùfẹ́ yín lè sọ̀rọ̀ pàṣàpàṣà sí yín tó ṣe é pé ẹ máa wò pé ṣèmi náà ní lágbájá ń sọ̀rọ̀ sí, ṣèmi ní tàmẹ̀dún rojọ́ lé lórí báyìí. Ó ṣeé ṣe kí olólùfẹ́ yín fẹ́ ké mọ́ yín lọ́jọ́ tòní. Ìjíròrò lè wáyé tó ṣe pé kò ní tẹ́ yín lọ́rùn rárá lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó fẹ́ bí fàǹfà láàrin yín àti olólùfẹ́ yín lówùúrọ̀ ọjọ́ tòní. Ìfàǹfà náà máa jẹ́ èyí tó ṣe pé ẹ máa fà látọ̀ọ́rọ̀ títí di àṣálẹ́ ni, tó ṣe pé a fẹ́ bí ìbínú tí ó lágbára díẹ̀. Ẹ kíyèsára dáadáa pẹ̀lú ìbínú àbíjù lọ́jọ́ ti tòní, kí ìbínú àbíjù yìí kó má bàa bí nǹkan tó máa bí ìjà tó máa lágbára láàrin yín àti olólùfẹ́ yín lọ́jọ́ ti tòní. Yàtọ̀ sí yẹn gan, ilé tí wàá lè fẹ́ fa distraction fún yín láṣálẹ́ ọjọ́ tòní, kí ó máa cross mind yín ní gbogbo ìgbà tó ṣe pé nílé ráyè falẹ́ mọ́ṣẹ́. Wọn kankan lẹ ti plan fọjọ́ tòní tẹ́lẹ̀ pé tí n bá gbáǹdù iṣẹ́ yìí máa ṣe báyìí, tẹ́ bá lọ fàyè gba ìjà pẹpẹtẹ láàrin àti olólùfẹ́ yín, tẹ́ lọ fàyè gba bínú jọjọ láàrin àti olólùfẹ́ yín, ẹ máa lose control tó sì lè jẹ́ pé ó lè fẹ́ bí kí ẹ fẹ́ brutalize ara yín tàbí kẹ́ fẹ́ affect iṣẹ́ yín gan ní ààyè kan lọ́jọ́ tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Àti iṣẹ́ àti relationship àti owó gbogbo ẹ̀ lè wọ́ bákan lọ́jọ́ tòní fún ọ̀tá yín. Ẹ ṣe prayer dáadáa kí gbogbo ẹ̀ wá látúntò. Aago 6 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 8 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tòní, ọjọ́ tí ó dára ló jẹ́, ṣùgbọ́n ẹ kíyèsára ìbáṣepọ̀ ẹ̀yin àti olólùfẹ́ yín kan ó ṣeé ṣe kí ó rí bákan, pàápàá ẹ̀yin àti mọ̀lẹ́bí. Issue díẹ̀ lè wáyé láàrin yín lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni issue lè fẹ́ bí àìbalẹ̀ ọkàn fún yín lọ́jọ́ ti tòní o. Family member kan ṣe lè fún yín ní headache lọ́jọ́ tòní tó ṣe pé a fẹ́ bí àìbalẹ̀ ọkàn dáadáa lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára àìbalẹ̀ ọkàn tó máa lágbára, ṣe prayer k'Ọlọ́run má jẹ́ kẹ́ rí. Ohun tó máa affect mood yín tàbí kẹ́ máa ronú àròjọ lónìí jẹ́ kẹ́ rí. Ẹ lè láwọn àlá lọ́jọ́ ti tòní tó ṣe pé àwọn àlá náà máa lágbára. Lọ́wọ́ àṣálẹ́ tèní tẹ́ bá sùn, tẹ́ bá tètè sùn, ẹ lè láwọn àlá. Ẹ̀yin tẹ́ bá tètè sùn, ẹ lè máa feel bákan bí ìgbà pé kẹ́ máa feel serious bákan. Kẹ́ má wulẹ̀ gẹ́tì ara yín káwọn kankan máa dédé máa cross mind yín kó máa sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní, bóyá nípa ti family member kan tó ṣeé ṣe kí lè fẹ́ máa wáyé lé lórí. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ ti tòní. Nínú ilé yín náà ẹ ṣàdúrà pé gbogbo nǹkan tó dàbí àwọn nǹkan aburú kó jìnnà sílé yín. Ẹ lè ṣe cleansing nínú ilé yín lọ́jọ́ tòní. Ẹ ṣe spiritual cleansing lọ́jọ́ ti tòní. Ẹ lè mú ewé ewúro àti ewé àkókò kí ẹ gbo méjèèjì papọ̀, kí ẹ mú omi ẹ̀ kí ẹ fi wọ́n àyíká yín lọ́jọ́ tòní pẹ̀lú prayer. Eléyìí máa ṣiṣẹ́ fún spiritual cleansing ní àyíká yín ní ọjọ́ ti tòní. Á jẹ́ bí shield láti fi dáàbò bo ilé yín ní ọjọ́ ti tòní. Ibi iṣẹ́ náà ẹ lè ṣe bẹ́ẹ̀ láàyè iṣẹ́ náà kí ó má bàa sí wàhálà, kó má sí ìdààmú. Eléyìí lè ṣẹlẹ̀ ní ọwọ́ ọ̀sán mọ́ ìrọ̀lẹ́ máṣálẹ́ ọjọ́ tòní láti bí nǹkan bí aago 3 lọ sí ìsàlẹ̀. Ẹ ṣe prayer dáadáa kẹ́ má rí wàhálà, kẹ́ má rí ìdààmú. Ẹ̀yin tẹ́ bá lọ síbi iṣẹ́ yín á lọ dáadáa ní ọjọ́ ti tòní. Ẹ má rí gbámú ní ààyè iṣẹ́. Ire owó náà lè wọlé fún yín lọ́jọ́ ti tòní pẹ̀lú. Ẹ jìnnà sí èròkérò pátápátá. Ẹ má fàyè gbèròkérò, èròǹgbà tí ò tọ́ lè fẹ́ máa wá sí yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní. Ẹ jagun ẹ̀ láti ṣẹ́gun ẹ̀. Aago 8 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ tòní, ọjọ́ tó dára ló jẹ́ ní gbogbo ọ̀nà. Ọjọ́ ìrọ̀rùn ló jẹ́, ọjọ́ tó ṣe pé ẹ máa rí ìgbédìde àwọn èèyàn máa support yín, wá dúró tì yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa ráǹfààní jẹ lára àwọn èèyàn rẹpẹtẹ lọ́jọ́ ti tòní. Ọjọ́ ìjẹ́ ọjọ́ tó ṣe pé máa wà highly social. Àwọn èèyàn nídìí yẹn náà nídìí àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ jẹ́ tajà ẹ máa rọ́jà tà, ẹ máa rájẹ jẹ dáadáa lọ́jọ́ tòní. Ajá bugbájẹ púpọ̀ ọjọ́ tòní, kò sí wàhálà, gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín. Ó dára kẹ́ lọ́jọ́ tòní pẹ̀lú àwọn ọ̀rẹ́ kẹjọ jíròrò
kẹjọ sọ̀rọ̀ nípa ìgbésí ayé. Ọjọ́ tòní ṣeé ṣe kí àṣeyọrí wáyé lórí àwọn nǹkan tí ẹ ti ń dán ṣe pẹ̀lú àwọn èèyàn, pàápàá yín tó ṣe pé ẹ̀ ń ṣiṣẹ́ in team, ó ṣeé ṣe káṣeyọrí wáyé fún yín lọ́jọ́ tòní, kẹ́ ráṣeyọrí ṣe. Ẹ tún rí àwọn èèyàn dúró tì yín dáadáa lọ́jọ́ tòní, tá mú kínú yín dùn, tá mú káyọ̀ yín kún, tá mú kọ́kàn yín sì balẹ̀ pẹ̀sẹ̀ pé ẹ láwọn èèyàn lẹ́yìn. Láyé iṣẹ́ kọ̀líìgì yín máa support yín níbikíbi, ẹ máa rí dúró tì dáadáa lọ́jọ́ ti tòní. Kò ní sí wàhálà, kò ní sí ìdààmú. Ọjọ́ tó rọrùn lọ́jọ́ tòní jẹ́ fún yín. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yín náà lọ bó ṣe yẹ kó lọ. Èrè owó náà lè wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ sky blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ tòní. Ọjọ́ tí ó lè rí bákan ló jẹ́ torí iṣẹ́ yín lè rí bákan. Ó ṣe kí ẹ láwọn ìpèníjà kan níbi iṣẹ́ tó ṣe pé a fẹ́ stress yín díẹ̀ lọ́jọ́ tòní. A fẹ́ fún yín ní wàhálà díẹ̀ lọ́jọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni ní ire owó náà, àwọn nǹkan tẹ́ ẹ fojúsùn pé ó yẹ kówó ìtì ẹ̀ wọlé, ó yẹ kí nǹkan kan yín tí ẹ̀ ṣẹlẹ̀. Ó ṣeé ṣe kó dàbí gbà pé ọwọ́ ìrọ̀lẹ́ tẹ̀ ń expect ẹ̀ gangan nìkan yẹn máa fẹ́ dàbí gbà pé ó dabarú. Láti òwúrọ̀ ti di bí nǹkan bí ọwọ́ aago 2-3 ní ọ̀sán, ó ṣeé ṣe kí kó má sí wàhálà rárá ní ẹnu iṣẹ́, ṣùgbọ́n tó bá ti ń di bí nǹkan bí aago 3-4 lọ sí ìsàlẹ̀ bẹ́ẹ̀, àwọn issue díẹ̀ lè fẹ́ máa wáyé níbi iṣẹ́ yín tó ṣe pé a fẹ́ test yín, a fẹ́ fún yín ní stress. Ẹ lè fẹ́ máa pè yàn pé lágbájá ẹ send owó kówó déédéé hangi. Ẹ lè ní issue owó díẹ̀ lọ́jọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní tó ṣe pé a fẹ́ fún yín wàhálà díẹ̀ lọ́jọ́ sí tòní, pàápàá lórí iṣẹ́ kíṣẹ́ tí ẹ tún ṣe pẹ̀lú. Ẹ kí sàwá kẹ́ ṣe prayer kí iṣẹ́ kí ó wọlé, kí ire owó náà sì wọlé. Iṣẹ́ kí ire owó ńlá ni kẹ́ ṣe prayer. Ẹ rí búùkù iṣẹ́ tó máa la wàhálà tá ládàmú lọ lọ́jọ́ ti tòní. Ẹ kí sàwá dáadáa lọ́jọ́ tòní. Ẹni yóò wà lẹ́nu yí dààmú yín kankan lè tún fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní tá fẹ́ mú yín ná owó. Bóyá iṣẹ́ kan lẹ ṣe mistake díẹ̀ lé lórí tẹ́ máa fẹ́ rò pé customer ò gbọdọ̀ rí báyìí tá fẹ́ mú yín náwó lọ́jọ́ tòní. Ẹ ṣe prayer dáadáa. Tó bá ṣe pé ó gba kí ẹ olè má dáwọ́ léṣẹ́ lọ́wọ́ bí aago 3-4 lọ sàlẹ̀ bẹ́ẹ̀ kẹ́ olè skip ẹ̀jọ́jọ́ mìíràn, kò sí wàhálà, kò sí ìdààmú pẹ̀lú yẹn. Lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ ti tòní. Iṣẹ́ lè rí bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Iye owó náà lè rí bákan lọ́jọ́ tòní. Aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.